Olúbísí Juliana ní jẹ́ ẹ bá kíyà mi ò yé ẹ bá kíyà mi ò wá Olúbísí ní sọjọ́ bí ẹ bá kíyà mi ẹ bá kíyà mi ò yé ẹ bá kíyà mi ò wá Juliana ní sọjọ́ bí ẹ bá kíyà mi. Ìyá ni ìyá mi, ìyá ni ìyá mi, ìyá tó tọ́jú mi, tó kẹ́ mi, tó gẹ̀ mí, níjọ́ èmi ń pa mí, níjọ́ kò sí nǹkan kan, títí wọn máa ṣe dúpẹ́ o, títí wọn máa ṣe dúpẹ́, àní títí wọn máa ṣe dúpẹ́ o, yẹ́yẹ́ máa títí wọn máa ṣe dúpẹ́. Bàbá mi ò kọ́ lọ́jọ́ gbó àpèkájọ orí ọlọ́jọ́ bí mo rí bàríbà orí rẹ̀ gangan ìyá mi àpèkẹ́ lọ́wọ́ ìjó tẹ́ Alájà Juliana Olúbísí Málíkì o orí alápèkẹ́ mo pé o máa gbóhùn ẹnu mi lónìí onílọ́jà pìrẹ́ o à ń ṣe yín sámọ́dọ́dọ́ ṣọ ọdún ìdùnnú ọdún rẹ ló máa ṣe ọ̀nì sádùnbànújẹ́ lọ́lárọ̀ wọn bá kúrò ń kó gbà òṣìkúnlẹ̀ múmúná gbogbo wọn bá fọ rẹ̀ sí kàyí dànù ẹ wá wà bí a mọ ọjà gbọ̀rọ̀gbọ̀rọ̀ Alájà Juliana o Olúbísí àmì àpèkẹ́ o ọ̀sìn máa dánilẹ́kọ̀ òjòkòjò òwe tí ẹ bá ń já mọ́ pé ó má mi kàn ọmọ ní pèrè màmá ẹ̀ jàre àwọn ọmọ ni wọ́n rán mi wá bí ó wọ́n rí àwọn ọ̀rẹ́ Abdulrahim Adéníjì Màlíkì àti Muinat Adéfúyì Málíkì o àwọn ni wọ́n ní wá kíyà wọn wọ́n pa kẹ́yà àgbà ẹ̀dá kún wá bá wà kára pẹ̀lú o abiamọ sàníyàwó abiamọ gidi abiamọ níjọ Ògúnlé abiamọ níjọ Fàràjẹyó ìyàwó alábiamọ níjọ Mọ̀kúlùmọ̀ kẹ̀kẹ́ ìyá tó lóyún wa fojú mẹ́sàn ó tó pọ́n fòdún mẹ́ta èyí ọmọ nípọ̀mọ nílé ayé ìyá làlábàrò ọmọ nílé ayé o bí a ò kò sùn màmá ò sùn bí a ò jẹ àpèkẹ́ adé ò jẹ àpèkẹ́ ní mọ̀kì nígbà gbogbo abiamọ gidi o abiamọ bọ̀jà gbọ̀rọ̀gbọ̀rọ̀ ìyá tí fẹ́rẹ̀ fọmọ rẹ̀ ti tún fẹ́rẹ̀ fọmọ lọ́mọ igi àdùbí o alápèkẹ́ o àwọn ọmọ rẹ̀ ní wọ́n pé ó má dẹni àwátì láwùjọ wọ́n pé gbódìkun kólókó má lè roko èrò nípọ̀ lọ́jà ká máa fi obìnrin onípọ̀pọ̀pọ̀ títí káwa màmá wa àpèkẹ́ adé màmá wa Olúbísí Juliana ní Alájà torí mẹ́ka túbọ̀ ní ìlọ́wádìí àwọn bàbá rẹ̀ wọ́n rí wọlọ́mọ fọ́lásùn jẹ̀ǹgẹ̀ṣẹ́ olóyè àwẹ̀dẹ̀ takoto wẹ̀ mọ́ àpèkádé o Alájà Juliana Olúbísí Málíkì o ìjà àdùbí ní ọ̀rẹ́sẹ̀ òsùn àwọn gbogbo bí àtúnníṣe àkìbàjẹ́ fọ̀rọ̀ ọmọ ajímájà san ọmọ ajímájà nǹkan tó léegun ọmọ àfìgbín borí ẹni kùtùkùtù òwúrọ̀ ojúmọ́ tó mọ́ igi àdùbí ọmọ agbólẹ́nu bí agogo ọmọ onígbàràwọ̀ ẹ̀yìn lọ́mọ bí alẹ́ kú kó kú bí bàbá lè lọ kó má lọ orí elégédé ń bẹ lóko gbọ̀rọ̀ ń bẹ látàn ohun igi àdùbí ó jẹ kò níwọ̀n rárá o ìgè kò rójú ya ojú bàbá nìgérò ìgè bá rojú ya ni ìgè bá ti kẹsẹ̀ síta ẹni bẹ́ẹ̀ kí àdùbí ní sára rẹ̀ ló bẹ́ẹ̀ o ìyá mi àpèkẹ́
pẹ́ wọ́n sún sẹ̀ǹgẹ̀ṣẹ́ olórí ayò àwẹ̀dẹ̀ tán kó tó wẹ̀ mọ́ ni ẹ̀wù jẹ́ alápòlódò ni mo ń ké sí akúrara bí ẹni sùn bàbírí ni o akúrara bí ẹni sùn bàdé Ìjẹ̀ṣà tó gúnra ìlú nìyẹn olóbì kan àìjẹ́ fúnra wọn já lọ mú kò ní ẹ̀rọ Elédùmarè àtúntì rẹ̀ ṣe òjòjò níṣòwò kó má lè nájà kókó lárọ́ tà lé ó ti wá sọdún èyí ká tún jọ péjú ṣètò mí sí nínú owó nínú látọmọ tirẹ̀ pẹ̀lá ẹ̀kún tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ afẹ́pà láyé máa fẹ́ ná ayé ò ní fẹ́ ọ̀pá ò ní bùrìnbùrìn kó bá wọn jíjú ẹ̀sìn láyé kò sí bó ṣe lè pẹ́lẹ́ ayé tó alóòní tọ́nà ò sáré ọmọ jíjọ́ àjùmọ̀jù kò ní díjọ́ ìwọ nìkan ló jágbó àṣẹ ìsàmọ́dún ọdún ayọ̀ ọdún ìdùnnú ọdún rẹ̀ ló máa ṣe wàhálà pé kẹ́ ọmọ pé tọ́ba níta ní nkọrin ìwé látẹ̀kọ́ o máa gbọ́ Lámìlẹ́kan lèmi jẹ́ Ibrahim Idrisa tara ìfẹ́ Akéwìàgbáyé àgbọ̀ tún gbọ́ níṣẹ́ ìwé lọ́dọ̀ tiwa àkànó òpó